ìjà tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin bá òṣèré akẹgbẹ́ rẹ̀ ọkùnrin jà ìyẹn Portable Arranjan season film ni o. Ẹ kúkú mọ̀ pé Lizzy Anjorin ò ṣe ọmọ lọlé lọ mẹ́sì wá. Ó ti ya Portable pẹ́ẹ́pẹ́ẹ́ lórí ẹ̀rọ ayélujára o. Níṣe ló wọ tuurutu lórí ẹ̀rọ ayélujára. Ẹgbọ́n tó sọ. Post picture mi because ó feel pé ọ̀rọ̀ tá a sọ sí Bíọ́lá ó feel pé ọ̀rọ̀ tí kò dá ní wọ́n lọ háyà ẹni látàbẹ́kúta. Bọ̀ nǹkan tí ò yí Arranjan ni pé ọ̀rọ̀ kan ló máa sọ tó máa gòkè, ọ̀rọ̀ kan ló máa sọ tó máa ṣubú. Ẹ rí pé kàkà kí n play audio Arranjan, mo wá lọ gbé ohun tí Bíọ́lá ti ṣe, mo gbé jáde. Ẹ wá rí pé gbogbo orinṣẹ́ tí Ìyábọ̀ Òjó fẹ́ lò lórí TikTok, ẹ rí pé kò fly. Gbogbo nǹkan tó fẹ́ lò lórí Instagram, ẹ rí pé kò fly. Torí wípé mo ti mọ ọgbọ́n tí àwọn people yìí fi ń waste ẹ̀mí àwọn èèyàn. He said a lot. He didn't mention my name, but he was rooting for Ìyábọ̀ and Bíọ́lá. And I decided not to interrupt him. Torí pé mo fẹ́ kí Arranjan bóyá ó fẹ́ níyì lójú yín ni kó níyì yẹn tán. Tó bá jẹ́ pé ó fẹ́ tẹ́tán ni kó tẹ́tán lójú gbogbo yín. Wọ́n ní tí ọmọdé méjì bá ń gégi nínú igbó, àwọn àgbàlagbà tàdímẹ́yìn wọn á wo bí tó máa wó sí. Ṣebí Arranjan ò kú, Arranjan wà láyé. Arranjan rí bí Ìyábọ̀ bó ṣe lọ gbé Fọlá tó record voice Mr. Lawal. Ṣebí Arranjan ò kú, Arranjan wà láyé. Arranjan rí tí Ìyábọ̀ Òjó fi ògo tíátà, image tíátà practitioner, tíátà Nollywood, tí Ìyábọ̀ Òjó fi ń sọ ní public domain pé kán lọ hú òkú Mohbad. Ṣé bá Arranjan rí? Àbá Arranjan ti kú ni? Kò kú ó wà láyé. Kọ́lọ́n bá wa lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀. Kó túbọ̀ rí orí Olúwa láyé wa. You don't get. Mi ò dẹ̀ rò pé jọ́ta tí ń sọ̀rọ̀ Arranjan bí, mi ò rò pa bú Arranjan rí. A máa ń pọ́nlé níbí ni. Nígbà tí mi ò kì í ṣe wèrè, màá kọ̀ dédé jí. Ẹ fún mi léèyàn kan tí Lizzy Anjorin ti lọ bá rí tí ò wá bá Lizzy. Ṣó tí Bíọ́lá ṣe fún mi pẹ̀lú Ìyábọ̀ Òjó, ẹ lè ṣe 1% ẹ̀ fún Bíọ́lá kó tó kú. Ẹ lè ṣe 1% ẹ̀ fún Ìyábọ̀ kí Ìyábọ̀ tó gbọ̀run lọ. Bọ́ nítorí pé èmi ò ń ṣe níbi, mo dákẹ́, mo fọ̀rọ̀ síkùn bí àgbà. Torí pé tí mi ò bá dákẹ́, ẹ ní rí aláṣejù. Ní 2019 tí Ìyábọ̀ Òjó tó set ọ̀tá mi up fún kú. Reaction mi lẹ padà rí tẹ́ bẹ̀rẹ̀ sí ní judge mi. Àmọ́ torí pé ọkùnrin tí mo end up sí lọ́wọ́ ọlọ́gbọ́n onílàkàyè alálùbáríkà ọkùnrin ni. My husband taught me how to use patience to expose the enemies. Ọkọ mi ló kọ́ mi. You don't understand? Ó jáde ọmọ alága kìíní kan ó bẹ̀rẹ̀ sí ní kí Ìyábọ̀. Ẹ̀tẹ́ ẹni Arranjan, ìtìjú ẹni Arranjan. Arranjan, àbùkù tó kàn látijọ́ tó ti ṣe fídíò yẹn. Ṣé mi náà kàn lábùkù? Ìwọ náà kàn lábùkù, brother mi. Ìwọ náà kàn lábùkù. Àwọn ọmọ ẹ náà kàn lábùkù. Ìyàwó ẹ náà kàn lábùkù. Ojú táwọn èèyàn fi ń wò ẹ́ tẹ́lẹ̀ nísìn, òkè tán gbé ẹ sí fúnra rẹ̀ lógún àkàbà padà sílẹ̀ lẹ̀ látàrí wípé o fẹ́ gbèjà apààyàn. O fẹ́ gbèjà abatanijẹ́. Ṣé Yomi Fabiyi ò kì í ṣe colleague yín? Inú Yomi Fabiyi àti Ìyábọ̀ Òjó, ta ló hà di value sí Nollywood? Inú Yomi Fabiyi àti Ìyábọ̀ Òjó, ta ló hà di value sí Nollywood? Nínú Ìyábọ̀ àti Lizzy Anjorin, ta ló hà di value sí Nollywood? Ta ló jẹ́ kán mọ̀ yín? Ta ló jẹ́ kán máa rí onítíátà bí ẹni tó máa rá mú? Ta ló jẹ́ kán rí onítíátà bí ẹni tó mọṣẹ́ ṣe? Lizzy Anjorin ló jẹ́ káyé rí onítíátà bí ẹni tó mọṣẹ́ ṣe. Lizzy Anjorin ló jẹ́ káyé rí onítíátà bí ẹni tó máa rá mú. Lizzy Anjorin ló jẹ́ kí ayé rí onítíátà bí àwọn tó ń ṣe dáadáa nínú ayé. Gbogbo ẹnu ni I work for it. Mo dẹ̀ ìṣódà mi lọ sókè ìgbéraga ni mo fi sọ Arranjan. Ẹ mọ̀ pé ó máa dáa fún wa lénìí. Bẹ́ẹ̀ bá mọ̀ ni ẹ ti tún àná ṣe.
bẹ́ẹ̀ bá mọ̀ pé ó máa da fún wa láti ìgbà tí mo ti wà ní Abẹ́òkúta ní Ìyábọ̀ Òjó ti ń lo gbogbo àwọn ará Abẹ́òkúta ẹ rántí tó wá sílé ọ̀dọ̀ mi tó wá jí mi ní gold inú àwọn ọ̀gá kan wà tí mo fẹ́ràn Alwajud kò fi ọjọ́ kan bọ́n ṣe pé tó torí máníjà mi tó ń tí Ìyábọ̀ Òjó gbà sílé ẹ̀ níkẹ́ mo ti ka láìmọye ìgbà tó ń bá Alwajud sọ̀rọ̀ kálùbàjúd lè ṣèkà fún mi Alwajud ò fọjọ́ kan ṣèkà fún mi rí òun ló fi jẹ́ pé tó o bá bímọ ọmọ ẹ èyí tó bá lákíkanjú gẹ́gẹ́ bí abiyamọ tó máa jẹ wọn mọ́ òun ló yẹ kó o tọ́jú jù abiyamọ tó máa ṣẹ̀sín lọ́jọ́ alẹ́ ẹ̀ ló máa ń dáwọ́ bo ọmọ ọ̀lẹ èyí tó bá fẹ́ rí oúnjẹ jẹ láyé sórí ìran Yorùbá ló máa ń mórúkọ ọmọ méjì lọ lé babaláwo káláyé tó dáyé kan tó bí wa ní ìran Yorùbá ti máa ń sọ fún babaláwo pé ẹ bá mi gba ògo lọ́wọ́ èyí tó lọ léèwé ẹ bá mi gba ọlá lọ́wọ́ èyí tó ní akíkanjú ẹ bá mi kó fún èyí tí ò mọṣẹ́ ṣe bí ìran Yorùbá ṣe rí nìyẹn example yẹn lẹ̀dẹ̀ rí ní film industry yìí tẹ bá wo ọ̀rọ̀ tí Arẹjà ń sọ tẹ bá wo atrocities àti crimes tí Ìyábọ̀ Òjó ti commit ẹ mọ reason tí wọ́n ṣe ń gbé wọn wá tọrọ bàrà. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin tó sọ gẹ́gẹ́ bí èsì tó fún òṣèré akẹgbẹ́ rẹ̀ Portable Harejan èsì tó fún kí lẹ rí sí ohun tó sọ nínú fọ́nrán náà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mọ̀ lábala àríwí sí comment section ẹ má gbàgbé àti like subscribe sí channel yìí àti share fídíò wa ẹ ṣé gan-an ni a dúpẹ́ fún àtìlẹ́yìn àmọ́ olóore.